láàrin lọ́nà láti báwo ni ibi tí mo rán ibi tẹ́ bá bọ̀. Yes sir, láti dé gbogbo areas tẹ̀lé kádé fún àtàtún extend the search wa beyond those areas. But to my surprise, àárí anything tó jọ mọ́ ohun àlùmọ́nì kankan ní gbogbo area àtọ́ àárí anything tó jọ mọ́ bẹ́ẹ̀. So láwọ̀ pé kò sí níta máa ṣe pé ká wá get back sí ká explain fún. Ẹ wá gbé báyìí. Yes sir. Ẹ ní ìgbòho sá. Of sir. Ẹ ní. Of sir. Irú yín ṣe ránṣẹ́ sá. Tọ́nù. Bó lọ sí ìgbà. bẹ́ẹ̀ jù sá. Ẹ lọ sí gbogbo ọbẹ̀. Ẹ search. Ẹ wá rí ẹni. Of sir. Irú èèyàn wo lòun? Kí n rán yín níṣẹ́. Kí n rán yín ní débi iṣẹ́. Ẹ wá gbé ẹ wá máa sọ fún mi ẹ search gbogbo ẹ̀ lẹ́yìn. Mo tún wá rán yín. Ẹ wá pọ̀ ẹ̀dẹ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀. You have the endpoint to be coming to me. Very sorry sir. But sir, one more thing sir. Maybe there is particular place tí ó ga díẹ̀ pé ẹ̀ ń high grade. Bóyá ká tún ẹsẹ̀ research wa lọ sí ìta ká tó kápò padà wá. Very very soon. Ẹ máa ṣẹ̀ṣẹ̀ kan lọ sẹ́yìn. Ẹ máa lọ search. Ẹ wá ẹgbowó lọ́wọ́ mi. Lọ ṣe search. So ìgbà tí ẹ bá tún fẹ́ lọ ṣe another search sórí òkè ẹ tún gbowó mi. Now what are talking about, sir? The rest of you will do this one for free, sir. You will do this one for free. By next week, sir, we all do it. You are not free. We are very sorry, sir. Don't you know that very stupid? Get out from me! Get out! Get away! Get away! Very stupid thing. Ẹ gbowó ẹ lọ sáà. Ẹ tún fẹ́ padà lọ láti lọ sáà. Wọ́n àwọn ọmọ wọn ní bàbá ìṣiṣẹ́ yìí o. 20 years. Resistance yìí náà ni òpin ọ̀. Nígbà tí mo sọ fáwọn ènìyàn pé ní ìfẹ́ rẹ̀ nìkan kan lórí ilẹ̀ yìí. Wetin dey stop for there? Ó yẹ kúrò mẹ́ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn? Lálẹ́ bèrè. Ayé ọlọ́bẹ̀ pa ń dànù. Ó yẹ kí ló ń ṣẹlẹ̀? Wetin dey stop? Kí ló ń ṣẹlẹ̀? Lálẹ́ bèrè. Kí ló ń ṣe yín? Máa kó wọn bọ̀. Ó yẹ ẹnìṣó. 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 Ọ̀pẹ fáńdà mi. Babaláyé olórí kúkú Máa kó wọn bọ̀ ẹ máa fọ́ Ẹnìṣó. Wetin dey stop? Ẹsẹ̀ àjọ. Ẹnìṣó. Ẹ síwájú jọ. Ẹ síwájú jàre. Síwájú súnmọ́. Wà á bẹ́ẹ̀ tàjú pé ó bẹ́ẹ̀ pàǹdà. Ẹ síwájú jọ. Ọ̀pẹ méjì ni o. A máa múra wá kọ̀ọ̀kan ni. Ó máa pàǹdà. Ọlọ́fẹ́ pàṣẹ jẹ́ bíbá yìí. Síwájú jọ kí ló ṣe? Síwájú jọ. Ó yá náà. Ọ̀rọ̀ àpẹẹfẹ kú bá. Ọ̀rọ̀ àpẹẹfẹ kú bíbá yìí. Aláyé fún mi. Kí ló ń ṣẹ́jọ? Gbogbo ní burúkú tẹ̀ ṣe yẹn sẹ́yìn náà fún lífà. Ẹ̀yin náà fún lífà mi. Èmi nìyẹn o. Ẹ̀yin náà fún lífà. Ẹ farabalẹ̀. Kí ló ṣẹlẹ̀ gógó? Èmi ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta lèmi. Mo rò wípé orí ẹ̀ ò pé. Orí àwọn tó bí ọ ò pé. Orí àwọn fámílì ẹ̀ ò pé. Bàbá ẹgbẹ́ yẹn lẹ jàre. Èmi ò mọ irun ta lẹ́yìn ta lóko lóyún ọ̀yọ́. Dúró náà, ta ló ní kẹ́ ẹ wá sórí ilẹ̀ ń bí? Olóyè of course. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ tó lóyè ni? Ṣé ẹ tó lóyè ni kí lẹ fẹ́ ṣe fún mi? Ṣé ẹ fẹ́ kí lẹ fẹ́ ṣe fún mi? Olóyè wo nìyẹn? Bẹ́ẹ̀ni, olóyè ọ̀tún of course. Ṣé tí ọ̀tún di ni? Tí mo ní kò gbọdọ̀ dórí ilẹ̀ mímọ́ ló tún rán ẹ̀yìn yìí. Ṣé o mọ̀ wípé ọmọdé kan èébú àyálẹ̀? Tó bá sì kù dẹ̀dẹ̀ kọjọ́ kan rí, ọ̀yẹ̀yẹ̀ a máa yẹ. Bàbá ẹgbẹ́ yẹn lẹ o, gbogbo tẹ̀ sọ yẹn rí àṣà ni. Ọ̀fọ̀ ọ̀dẹ̀ ni, bá kó gbajúmọ̀ ọ̀dà kó òkú fẹ́ pa. Sórí wọ lọ́jọ́ míì tí wọ́n bá rán oníṣẹ́ wà á máa kọ̀. Láyé ẹ tó bá pàdé irú wa, ó máa sá. Ó yẹ mú, ẹ má jẹ́ lọ. Tó bá dọ̀rùn kó ṣọ̀run rí, orí ẹ̀ dàrú, èmi ló ń bá sọ yẹn. Ẹ rí mú, ẹ jẹ́ ká lọ. But olóyè ọ̀tún
olóyè ọ̀tún máa dì pẹ̀lú ẹ̀ bíkún ló lóko ìpàkùtẹ ni àmọ́ let's go. Movement. Woke up to the sound of rain. Heart is heavy, full of strain. Is it love or just a game? Fire burns, but who's to blame? Yes or no to love and trouble. Hearts collide and then they crumble. Dancing close, but on the edge. Who's to jump? Who's on the ledge? Shadows dance beneath the moon. Promises that break too soon. Words are sharp, they cut so deep. Dreams are lost while love is weak. Yes or no to love and trouble. Hearts collide and then they crumble. Dancing close but on the edge. Who's to jump? Who's on the ledge? Wọ́n fi fọkàn balẹ̀ sí ẹni oṣù tó bá ti fẹ́ dáàdì máa bá mi fẹ́ gbọ́ ọkùnrin ni ẹ́ yes now àmọ́ wọ́n àṣọ ẹ̀ kò lè tún bẹ̀rẹ̀ àmọ́ àṣọ ẹ̀ mi ì bá ṣọ́ ṣé máa mú wa bá dáàdì mi ò ní choice now tó bá ti fẹ́ ló máa bá mi fẹ́ ọkùnrin yẹn òbí lápá òbí lẹ́sẹ̀ tó fún ọkọ tó ṣe é òbí tó tán wọ́n ló dùn tó ọmọ òun Báwo ni o? My father. Is that the person you're talking to? yes sir. Okay. What's the name? Akin lorúkọ mi sir. Akin Kenny. Akin Ladi Adédèjì. Which of the Adédèjì? Adédèjì Professor Adédèjì tó wà ní òkè odò ní Finalizing. The same Professor Adédèjì. Exactly sir. Ní òkè odò yẹn. Bẹ́ẹ̀ni. Ọmọ ẹ̀ ní Bẹ́ẹ̀ni. Akin. Bẹ́ẹ̀ni. Okay. You know what you do? You take your leave now. Okay. Mo ṣe débí náà ni We don't want to be arguing with you. no sir kò Please leave now. Mo ní màá pè é padà. Then they tell us with you. Ṣé nǹkan ò ṣe é? I'll call you back. Is there anything wrong? Sórí ẹ̀ pé ṣá. Mo ní màá pè é padà. ṣèdè náà ni Tó bá ṣe ìdí ńkọ́. Ṣé òun ló ní ilé ní àbí? ṣé mọ̀ wọ́n ni. Ìyẹn kọ́ ní iṣu. Màá pè é padà. Ò tí ì lọ́kọ o. wọ́n ti ṣe rí nọ́mbà ẹ̀ Mo ní ò tí ì lọ́kọ. Ò tí ì lọ́kọ. You better go out and search for another person. sá Bẹ́ẹ̀ni. dájú kí ló ṣe é. Mo ní ò tí ì lọ́kọ. Ṣé wàá máa kọ nǹkan sí mi lẹ́nu? dájú àwọn ti pẹ́ mú lóòfẹ́. Ṣé o máa tán pè ní love? Love is a sentiment precipitating by an illusionary criteria that fades away, leaving the victim in utter hopelessness and frustration. So o máa tán pè ní love. Tó bá máa tán pè ní love, o ní sọ. So for now, go out, search for another person, bring that person to me. I will be able to go all along. dájú relationship èmi àti guy yìí ti pẹ́. Are you with your thinking? I said that I don't want him. What is the problem? Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Olówó ò lè jáwé wọn kí wọ́n fọ bí ẹ̀wọ̀n náà.
I cannot be telling you something and you be telling me another. Exactly. Lord, get who here. Who will live fair? Who will live fair? And that is the final. I love you. ilé Akin ó kújọ́ mẹ́ta. lọ́kàn pẹ̀lú ẹ̀. láti jóòlì tí mo ti ní ọ̀yọ́jú sí mi kí wá ló dé kí ni tó ṣẹlẹ̀ gan tí wọn ò fi rí ọ. ẹ má bínú ó nìkan tó ṣẹlẹ̀ níjẹ́ kí n sí rí yín ni. kí ni tó dé ṣé ò le. kò le ọ̀gbádẹ ní kí n rí lọ́jọ́ yẹn ẹ mẹ́nu bà ọ̀rọ̀ olóyè Àyìnlá. ọ̀rọ̀ olóyè Àyìnlá bíi àgàbàgebè kò fi wà náà lẹ̀ títí dì sí ìṣirò pé ọkẹ́ fi gbogbo tí mo fẹ́ sọ fún ọ yìí torí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ̀ ń bá dalẹ̀ abálẹ̀ lọ níta sì gbé dání ká máa sòótọ́ níbẹ̀ ní lọ́dà jù. ìjọjọ́ mọ̀ pé ìwé ilẹ̀ àlùmọ́ọ́nì bàbá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ nítorí lọ́jọ́ náà lọ́wọ́ tí bàbá rẹ̀ tó kẹ́fí kinní ọ̀hún nínú oko rẹ̀ Àyìnlá lọ́kọ́kọ́ sọ fún ó sì lọ́gbọ́n àrùmọ̀kọ́rọ́ yìí àgbà tó rí pé òun gbàgbé òun lọ́wọ́ bàbá rẹ̀ o ǹjẹ́ ọtí ẹ̀gbọ́n ń pa rẹ̀ gan. rárá mi ò gbọ́ o ṣùgbọ́n mo kẹ́fín pé àwọn kan sì wádìí lórí nǹkan àlùmọ́ọ́nì náà ẹnujọ́ mẹ́ta yìí wọ́n wá dárúkọ olóyè Àyìnlá òun ló fà tí mo fi wá bá yín. bó ti jẹ́ gangan nu bolóyè Àyìnlá ti mọ́ nínú ojú kòkòrò lọ bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe pẹ́ kọ̀ọ̀tì ẹ̀yìn Àyìnlá ló pa bàbá rẹ̀ torí ilẹ̀ àlùmọ́ọ́nì òun torí ohun tí ń bẹ nínú ilẹ̀ òun ló ti pa bàbá rẹ̀ mo sì mọ̀ pé bọ́kọ́ pẹ́ bọ́ bá yá ìwọ náà ọgbọ́n òun lọ́gbọ́n òun tó wá fi wáyé. ó tọ́ ni ìyá àgbà sọ sórí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni olóyè Àyìnlá àti bàbá rẹ̀ kó tó wá di pé bàbá rẹ̀ rí atọ́nà tí ó ṣe atọ́ka bí tí ohun àlùmọ́ọ́nì wà ìgbà tí bàbá rẹ̀ rí atọ́nà yìí ó ṣàlàyé fún olóyè Àyìnlá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ ṣùgbọ́n ẹ̀yìn rẹ̀yìn ni olóyè Àyìnlá gbẹ̀yìn tó sì lọ ṣekú pa bàbá rẹ̀ nítorí atọ́nà yìí. ṣé kò wá sí kankan táwọn ní bọ̀dì rí ṣe sí ni ìjọba náà ò dá sí i. olóyè Àyìnlá burú kò sẹ́ni tó gbéná wojú olóyè Àyìnlá oró inú olóyè Àyìnlá ó ju tejù lọ kò sí ẹni tó gbéná wojú olóyè Àyìnlá nílùú ìlú tá à ń sọ yìí. kódà àwọn ọlọ́pàá tó já àwọn agbófinró wọn a máa sá fún ni. ní olóyè Àyìnlá yìí náà. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ẹni tẹ́ ń wò yìí nígbà tá à ń ṣe investigation wa la discover pé ọ̀rẹ́ tímọ́tímọ́ Akin ni ẹni so a try láti wá Akin àárí láwà wò pé ọ̀rẹ́ ẹ̀ ó máa bá wa get information nípa Akin a discover pé ìyá àgbà fún Akin ní máàpù ọ̀rẹ́ ẹ̀ náà dẹ̀ mọ̀ nípa ẹ̀ so láwà wò pé ká gbé ọ̀rẹ́ ẹ̀ wá sọ́dọ̀ yìí kí ẹ lè find out ibi tí Akin wà láti lè get máàpù yẹn á lè yí sí fún wa láti make research wa sàn. ọ̀rẹ́ Akin ní ẹ̀ pẹ́pẹ́pẹ́ ní sàn. torí mo fẹ́ kó o ṣe àkókò ara ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ mo ní kò fara ẹ̀ torí ìwé kan wà tí mo ti ń wá ti pẹ́ máàpù ni o ó dẹ̀ dàbí pé tí n bá ní ìṣù ọ̀dọ̀ Akin
ni ó dàbí pé map. Wàá kàn fẹ́ kó o sọ fún mi kí ni tó mọ̀ nípa Akin àti map. Tó bá ti sọ, even I am ready to assist you. I'm ready to give you a lot of money. Hello, please cooperate with me. Ètò sì ní wípé ọdún ètò nǹkan tí Akin sọ fún mi. Ó sọ wípé ìyá àgbà fún òun ní máàpù kan. Máàpù yẹn ló máa gáìdì òun lọ sí ibi tí ilé ẹ̀rọ kò sọ ibi tí kò sọ bóyá ọ̀ka máàpù yẹn. Ìgbà tó máa wá kiri èrò fún mi. Mi ò mọ bó ṣe fẹ́. Nǹkan tí mo máa ń pa ẹ̀ ní mo sọ yẹn sà. Ṣùwárí ibi tọ́rọ̀ dé dúró náà. Màá nídìí. Farabalẹ̀. Ṣorí láti fún un lọ. Wàá bá mi máa mọ́nítọ̀ Akin. Gbogbo ibi tó bá ti ń lọ as regards this issue of map. Wàá dẹ̀ máa feed me back. Títí tí màá fi mọ ibi tí àlùmọ́nì ìyẹn gold táwọn ẹ̀. So you have to do that. Are you ready? Máa try sà. Ọkàn ìbàlẹ̀ sọ fún ẹ pé màá fún ẹ lówó tó dẹ́rù jù. Màá sọ ẹ dé èèyàn. Ìwọ gan wàá gbà wípé ó máa ń bọ̀. Ìgbọ́jọ́ fún ìyẹn o. Ìgbọ́jọ́ kù sí nọ́mà wọn ní lẹ́sẹ̀sẹ̀ wọn fi wá ní ìyá òkè. Hello. Pé o kàn kọ́kọ́ rí mi lẹ́nu. Ọmọ níbẹ̀. Ibi ìdíkọ́ tó sà. Kékeré nìyẹn o. I'm assuring you that you can be able to cooperate with me. To cooperate pẹ̀lú wa dáadáa. Wà á dágbére fún ṣe ìyẹn. So, wá gbọ́ o. Kò sẹ́ni tó máa ń promise ẹ̀. Etí mi ìbàdàn. Kò sẹ́ni tó máa ń promise ẹ̀ tó máa ń fail. Bí èèyàn bá promise mi tí promise yẹn bá fail, that person kò ti fail. Àwọn ọ̀sẹ̀ sà. Do you know the failure I am talking about? That's a joke. Nípa map tó sọ wípé ìyá àgbà fún ẹ yẹn ẹ̀kẹ́ àwọn kíní tó sọ pé ó fẹ́ lọ wá yẹn ìgbà wo ló fẹ́ try láti lọ wá kíní yẹn. Mi tí mọ́jọ́ náà mo kọ́ sáwọn òbí wọ́n ṣáà lọ bọ̀ mi tí ìsátì mo lọ sí àlọ́ ṣùgbọ́n mo ń wo bóyá Monday àti Friday tí mo wò yìí. Èwo ni o tí mọ́jọ́ bí owó Monday or Friday ṣé bó ṣe dàgbà tó yẹ o sì lè dá decide pé Monday ló fẹ́ lọ nípa Friday. Ní mi ti fàyìn lá owó ọmọ tó ṣẹlẹ̀ ni pé àlágọ́ owó náà trust àlá ni àlágọ́ báwo ni wọ́n sọ pé àṣẹ ọkùnrin ní ẹ̀ náà òwò ẹ̀ wọ́n. Ọkùnrin ìwọ̀n tó wá ti ń di pé a lè pẹ̀lú ìyàn ayé ìfipá ní láyé wọ́n sọ fún bẹ́ẹ̀. Sórí ti fàyìnlá tó ń sọ yẹn kò sí nǹkan tí ti fàyìnlá fẹ́ ṣe fún ẹ títí ẹni pé kó o try láti wá nǹkan tó fẹ́ wá kó o dẹ̀ get ẹ̀ and that's all. Máa wà mí wà. Àti pé kílódé tó ní interest nínú ọjọ́ tí mo fẹ́ lọ ọjọ́ tí mo fẹ́ lọ tí kò sí nǹkan yẹn. Ṣé bẹ́ẹ̀ mi àti ṣèjọ jẹ́ ọ̀rẹ́ kò nídìí kí n mọ. Kò ṣe yẹn but at least bí a mú sí nǹkan tó bí lórí Friday àbí Monday nǹkan tó jẹ́ kí n lọ ní Friday. Friday. Máa lọ ní Friday. Friday o ṣọ́ọ̀bù Friday yẹn ló fẹ́ lọ. Ṣé o máa lọ Friday? Ẹ̀bí táìmù ló máa lọ. Why don't you the time? You feel the time, but what are you going to do? Àárọ̀ Friday.
Friday kò sí ní tí anywhere tó bá wà Friday ni wàá Friday ló lọ Friday ni wàá lọ jẹ́ kí n mọ movement ẹ̀ báyọ̀ Friday ló fẹ́ lọ kò sí wàhálà Friday. ṣe ṣe pé kí n bá ń sọ àpò mo ti try best mi so nígbà tí mi àti ẹ sọ̀rọ̀ last mo discover wípé ó dàbí ẹni tó ti ń try láti lọ wá ibi tí good yẹn wá sí. Yes sir. So I'm trying to ask him pé ìgbà wo ló fẹ́ lọ. So òun kọ́ fẹ́ sọ fún mi ó try láti yí mi báyìí so ìgbà tí mo sáà ọwọ́ bọ̀ lọ́fun ó pọ̀ ọ̀tọ̀ fún ìkàlẹ̀ lẹ́sà. So yes sir. So mo discover pé lọ́jọ́ Friday. This Friday. Yes sir. Weekend. Lọ́tún láì. Yes sir. Ó máa gbéra ní 7 a.m. láàárọ̀ sir. Yes sir. So after that ọ̀nà ibi tó máa gbà àti àwọn location màá try láti yes sórí fóònù sir. So ìyẹn ni mo ní kí n wá sọ fún yín sir. Very wonderful job. Thank you sir. Orí ẹ̀ pé o irú àwọn ọmọ tí máa ń fẹ́ ó dẹ̀ múnú mi ò ṣe dáadáa. That's very good. You know what you want? In the cash, but I have your number. Yes. For today, I trust you, sir. Thank you, sir. Thank you, sir. That's very good. You know the good, sir. That's it. But to send them on, right to you, sir. I'm a train. Let's get to everything about it. All right, sir. Thank you. Thank you, sir. So, we'll go a lot. Thank you, sir. Thank you, sir. My dear. Yes, sir. You're my good. So, I'll know what to do. Mo jẹ́ kí n wá pe àwọn guys Friday. Chosen. Nígbà tí ẹ̀ dáa ká má parọ́ gbogbo ẹ̀ bó ṣe cool everywhere wọ́n sáré wọ́ a ṣe máa padà wá síbi o. A gbọ́dọ̀ má padà wá. Àbí ká ṣe é díẹ̀ sí. Ṣé kí ni ó tilẹ̀ wò ó? Ibi ló ń pa mí bí kọ́ ló ń ṣẹlẹ̀ wo wá náà. Ká tó gbàgbé mo rántí pé mo fẹ́ sọ nǹkan kan fún ẹ. Ọ̀rọ̀ kan ti ń gbé mi nínú láti bí i 2-3 days now. Ọ̀rọ̀ ni ẹ. Mo ṣàmù Akin boyfriend mi. Ó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ bọ̀bọ́ yẹn tó. Akin ni mo mú lọ bá dádì o. Dádì bá insist pé láyé kò ṣe tó máa fẹ́ nìyẹn. Mi ò lè fẹ́. Ṣé rapist máa ń ṣe kí n sọ̀rọ̀? Ó dá mò ń gbọ́. Ṣé bó fọ̀rọ̀ lọ mí ni? Ẹ̀mélòó mo ti bẹ̀ lórí ọ̀rọ̀ dádì yìí. Mo ní kó má pe dádì mi rapist. Kí má pè rapist mọ́, ṣáwọn fẹ́ rape mi kọ́ ni. Ṣé dádì mi ti ṣe ni? Ṣé wá dìgbà tó máa tó ṣe? Wọ́n ti fi jọ ṣe náà. Jáṣì máa pè wọ́n lórúkọ yẹn náà. Láàtẹ̀ ni. Ó yá jẹ́ ká sọ̀rọ̀ má bínú. Mo ṣáà ti bẹ̀ má pe dádì mi rapist. Ibo náà ló ní kí n sì jẹ́ kán ṣe náà. Èmi náà ṣì máa pè wọ́n lórúkọ yẹn náà. Ní dádì mi sọ pé mi ò lè fẹ́ Akin. A ní kí ló ṣẹlẹ̀ sọ́mọ́ ara wọn rí ni. Yé mi ọmọ mo ṣe nífẹ̀ẹ́ bọ̀bọ́ ètò. Ẹbí mi àti bàbá ẹ̀ nìyẹn àwọn náà mọ̀ nǹkan tó rí ṣé mo ra wọn rí tẹ́lẹ̀ ní àbọ̀ ti rí àwọn. Good question. Mo ṣe bí mi mo ṣe bí Akin. Ṣé o ti dá yín lọ́nà rí ni? Abẹ́ ti pàdé ní club. Ẹ̀kí wọn ló ṣẹlẹ̀. Dádì ò rí point kan wọ́n láwọn ò mọ̀ rí àwọn ò rí rí àná àwọn ò fẹ́ mọ̀. Akin náà dẹ̀ sọ pé Akin náà sọ pé òun ò mọ̀ mọ́. Àwọn ṣe wá lórí ọkùnrin gidi báyìí. Já lọ jí ká lọ. Ṣákin ṣe yà gidi ni. Like mi mọ̀ nǹkan tó fẹ́ kí n sọ o bàbá ẹ̀ ni bàbá ẹ̀ ó ti ní kó má fẹ́ so that's you guys problem I don't know. Okay let's go now. Tó fẹ́ kí n fi bàbá ẹ̀ ṣe bàbá mi. O lè fi bàbá mi ṣe bàbá náà alájìn bàbá mi ó yàtọ̀ síra wọn. Bàbá ẹ̀ ló mọ̀ kó torí tó sọ pé kẹ́ má jọ fẹ́ra yín. Ó yẹ ti jọ pa ló wà let's go now. Nǹkan tí dádì ẹ̀ bá ti sọ ni tí dádì ẹ̀ bá ti sọ ọgbọ́n ọmọ dádì mi wọ let's go. Kí dádì mi rí lára ẹ̀ gan. Tẹ́lẹ̀ lára tani lára mi àmọ́ sọ bẹ́ẹ̀ mọ́. Kọjá lọ. Ó ní nǹkan kan. Kí n torí kí dádì mi ṣe kí ló rí.
atọ̀nà rẹ débi tí o ti rí atọ́ka tí ó gbé ọ débi tí ohun àlùmọ́ọ́nì gangan wà. Atọ́nà yìí tí ó ṣe atọ́ka rẹ síbi tí ò ń lọ ó ṣe pàtàkì kó o mú dání kó o sì di bó ṣe ṣe. rí i dájú wípé gbogbo bí o ṣe ń rìnrìn àjò yìí ò ń wo atọ́ka yìí ò sì ń béèrè lọ́wọ́ àwọn ará ìlú pẹ̀lú ohun tí atọ́ka yìí ń fún ọ. rí i dájú wípé o ti wà ní ìbẹ̀rẹ̀ ìlú ní ẹnu ìlú kó o wá yà sí ọ̀tún. ti yà sí apá ọ̀tún tún rìn síwájú díẹ̀ sí i. wàá tún yà sí apá àlàáfíà rẹ. tó bá ti wá yà sí apá àlàáfíà rẹ rí i dájú wípé gbogbo bí o ṣe ń rìnrìn àjò yìí ò ń wo atọ́ka yìí ò sì ń béèrè lọ́wọ́ àwọn ará ìlú pẹ̀lú ohun tí atọ́ka yìí ń fún ọ. rí i dájú wípé gbogbo bí o ṣe ń rìnrìn àjò yìí ò ń wo atọ́ka yìí. ó wà surprise pé orí mi àbí má jẹ́ kó yá ẹ lẹ́nu mo wá ibà láti wá hàn mí àtọ́ mo dẹ̀ ti ń ṣọ́ ẹ for the past few hours tó ti kúrò ní mo ti ń tẹ̀lé ẹ so map ọwọ́ ẹ ni mo wá gbà so the map all your life.
ẹgbẹ̀rún Samuel kò lè sá mẹ́rin kìíní lọ́wọ́ nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ò lọ fànà just the map are you crazy ṣójà wèrè ni. ọ̀gbẹ́ni kàkà tí màá fi máàpù yìí lẹ̀ màá yàfẹ́ mí mi dì ní. kàkà tí mo máàpù yìí lẹ̀ màá yàfẹ́ mí mi dì ní. mi lè fi lẹ̀ o. bẹ́ẹ̀ ni. Akin má gbàgbé o pé ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ẹni tó bá forí tì í dópin là ó gbàlà o.
Ara àpáta ní òkè ńlá ni atọ́ka tí òun wà yìí ló wà o. Rí dájú pé o tọ̀ àpáta yìí dókè. Tí o bá ti ń lọ, rí i dájú pé o mú ìwé funfun báláú tí ò ní àbàwọ́n lára, rí i dájú wípé o mú dání. Ó rí ibi tí àmì wà tí ò lábàwọ́n tó mú dání tó ti fi sí ara àpáta yìí. Ti fi lé ara àpáta yìí, àwòrán atọ́nà tí ó ṣe atọ́nà rẹ dé ibi tí o ti rí ohun àlùmọ́ọ́nì yóò jáde sí ara àwé funfun tí o mú dání tí o sì lè mára àpáta.